A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní Government Secondary School àti Leah Primary School Kuriga ìjọba ìbílẹ̀ Chikum ìpínlẹ̀ Kaduna ti dé sí ilé ìjọba. Òwúrọ̀ àná ni iléeṣẹ́ ológun Defence Headquarters DHQ sọ nínú àtẹ̀jáde wípé àwọn ti ṣe àgbàkalẹ̀ akẹ́kọ̀ọ́ 137 tí àwọn agbébọn jí gbé ní ọjọ́ 7 oṣù kẹta ọdún 2024. Lára wọn láti rí obìnrin 76 76 àti ọkùnrin 61 61. Wọ́n fi kún un wípé ìpínlẹ̀ Zamfara ni wọ́n ti rí wọn gbà kí wọ́n tó darí wọn sí ilé ìjọba ìpínlẹ̀ Kaduna. Èyí ń wáyé bí ìjọba àpapọ̀ ṣe sọ wípé àwọn kò san kọ́bọ̀ fún ìdásílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ Kuriga. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ti sọ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ FEC tí ó wáyé ní ilé agbára ìlú Àbújá wípé láti mú èròǹgbà ààrẹ ṣẹ fún ará ìlú, ìjọba kò san kọ́bọ̀ kí wọ́n tó rí àwọn akẹ́kọ̀ọ́ yìí gbà kalẹ̀. Bí ó ti gbóríyìn fún ipa tí àwọn ẹ̀ṣọ́ aláàbò kó láti rí wípé wọ́n rí àwọn ọmọ yìí gbà kalẹ̀, ó wá lérí wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìwà ìjínigbé yìí ni ọwọ́ máa bà tí wọ́n á fi wọ́n jófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ránṣẹ́ sí onímọ̀ ẹ̀sìn Islam Ahmad Gumi fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Gumi gba ìwé ìpè látàrí èsì rẹ̀ lórí iṣẹ́ àwọn adàlúrú lórílẹ̀-èdè. Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ni ó ṣe àfihàn yìí fún àwọn akọ̀ròyìn ní ilé agbára ìlú Àbújá lónìí. Mínísítà ní onímọ̀ Islam yìí kò kọjá òfin, èyí ló mú kí ìjọba ránṣẹ́ sí i fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ni Gumi rọ ìjọba ààrẹ Bọ́lá Tinubu kí ó darapọ̀ mọ́ òun láti dúnàádúrà pẹ̀lú àwọn adàlúrú. Gumi ní kí Tinubu má ṣe àṣìṣe tí ààrẹ àná Muhammadu Buhari ṣe tí ó kọ̀ láti jíròrò pẹ̀lú àwọn adàlúrú. Bákan náà ni ó sọ wípé kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó ń ṣe àtìlẹ́yìn fún àwọn adàlúrú, ṣùgbọ́n owó tí wọ́n bá rí gbà lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé gẹ́gẹ́ bí owó ìdásílẹ̀ ransom. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ní kò sí ibi tí ó pamọ́ fún adarí Binance Nadeem Anjarwalla tí ó sá kúrò nínú àhámọ́ kúrò lórílẹ̀-èdè lẹ́yìn tí ìjọba àpapọ̀ fi sí àhámọ́. Mínísítà fún ìròyìn Mohammed Idris ní ọlọ́pàá ilẹ̀ òkèèrè Interpol ti ń tọpinpin Anjarwalla. Idris ń fèsì sí ìbéèrè àwọn akọ̀ròyìn lórí ọ̀rọ̀ Anjarwalla ní ilé agbára ìlú Àbújá bí ó ti sọ wípé kò sí bí ọwọ́ òṣè ní bá Anjarwalla. Èsì yìí ń wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí ọ́fíìsì National Security Adviser NSA fìdí ẹ̀ múlẹ̀ wípé Anjarwalla tí ó jẹ́ gbòógì afurasí nínú ìwádìí ìwà ọ̀daràn tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ wọn ní Binance lórílẹ̀-èdè ti ríbi fẹsẹ̀ fẹ́ kúrò nínú àhámọ́ ní ọjọ́ Ẹtì ọjọ́ 22 oṣù kẹta ọdún 2024. Nínú àtẹ̀jáde láti ọ́fíìsì adarí ìròyìn fún NSA, Zakari Miginyawa ni wọ́n ti ṣàlàyé wípé ìgbìyànjú ń lọ lọ́wọ́ láàrin àjọ ìjọba pẹ̀lú ti ilẹ̀ òkèèrè lórí àti tètè rí ìsáǹsá ọ̀hún fugitive mú kí wọ́n sì fi sí àhámọ́. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ìwádìí ṣe àfihàn wípé afurasí yìí sá kúrò lórílẹ̀-èdè pẹ̀lú fàyàwọ́ ìwé ìrìnnà. Gbogbo àwọn tí ó yẹ kí wọ́n ṣe àmójútó afurasí nínú àhámọ́ ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú. Ìwádìí sì ti ń lọ lọ́wọ́ láti mọ gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ sísá rẹ̀ kúrò nínú àtìmọ́lé. Bí a kò bá gbàgbé wípé ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí àwọn ìjọba yòókù lágbàáyé ti ń ṣe ìwádìí lórí ìwà ìbàjẹ́ àti ìṣòwò kúmọkùmọ pẹ̀lú àtìlẹ́yìn fún ìwà adàlúrú tí wọ́n tọpinpin dé iléeṣẹ́ pàṣípààrọ̀ owó Binance. Anjarwalla
tí yóò ní ìwé ìgbélùú ilẹ̀ Bírítíkò àti Kenya ni ó ń sìn gẹ́gẹ́ bí alámòjútó ẹkùn ilẹ̀ Áfíríkà fún Binance ni ó ń jẹ́jọ́ lọ́wọ́ ní ilé-ẹjọ́ orílẹ̀-èdè Nàìjíríà kí ó tó sá mọ́ wọn lọ́wọ́ lẹ́yìn tí ilé-ẹjọ́ fún un ní ọjọ́ 14 láti fi wà ní àtìmọ́lé. Ọjọ́ 4 oṣù kẹrin ni ó yẹ kí ó farahàn ní ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ni ẹgbẹ́ òṣèré ilẹ̀ Nàìjíríà Actors Guild of Nigeria (AGN) ẹ̀ka ìpínlẹ̀ Enugu ṣe àpèjúwe ikú àgbà òṣèré Amaechi Muonagor gẹ́gẹ́ bí èyí tí ó bani nínú jẹ́. Alága AGN Ene Brown ni ó sọ fún akọ̀ròyìn News Agency of Nigeria (NAN) ní ìpínlẹ̀ Enugu. Ó ní olóògbé yìí bá oríṣiríṣi àìsàn wọ ìyà ìjà fún ọjọ́ pípẹ́ kí ó tó di olóògbé. Nínú ọdún 2024 ni àìsàn yìí búrẹ́kẹ́ sí i pẹ̀lú ìtọ̀ ṣúgà, àìsàn ọkàn, stroke àti kíndìnrín. Ó lé ní ọdún 10 tí Muonagor fi wọ ìjàkadì tí ó ń kópa, ṣùgbọ́n oṣù 6 sẹ́yìn ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rawọ́ ẹ̀bẹ̀ sí ará ìlú fún ìrànlọ́wọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Brown, ó ní ọ̀rọ̀ rẹ̀ dàbí ti John Okafor, kì í ṣe ẹ̀bi wọn wípé wọ́n ní ìtọ̀ ṣúgà. Ó ní àwọn sa ipá wọn láti ràn án lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àti ẹnìkọ̀ọ̀kan, ṣùgbọ́n kò sẹ́ni tó rí tọlọ́jọ́ ṣe. Ó ní ọ̀nkú, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè é, jẹ́ akíkanjú ènìyàn tí ó lágbára, ọlọ́yàyà àti eléré ìdárayá acrobatic. Àwọn ń gbádùn rẹ̀ nígbà tí ó wà láyé, àwọn máa ṣe àfẹ́rí rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Nígbà tí wọ́n béèrè ìdí tí ikú ṣe wọ́pọ̀ láàrin wọn, Brown ní kò sẹ́ni tí kò ní kú, ìyàtọ̀ ibẹ̀ ni wípé àwọn ọmọ ẹgbẹ́ wọn jẹ́ ìlúmọ̀ọ́ká. Ó ní a kì í ṣe Ọlọ́run, ẹnikẹ́ni kò sì lágbára lórí ikú. Alága ní àwọn tí ń ṣiṣẹ́ lórí kí ọmọ ẹgbẹ́ máa lọ fún àyẹ̀wò ara lóòrèkóòrè. Ó ní ẹgbẹ́ ti ṣe àgbékalẹ̀ ìgbésẹ̀ adójútòfò àìlera Health Insurance Scheme fún àwọn ọmọ ẹgbẹ́ láti lè dènà ìnáwó gọbọi. Ó ní ẹgbẹ́ ń gbìyànjú láti rí i dájú wípé ọmọ ẹgbẹ́ bu ọwọ́ lu iléeṣẹ́ alámòjútó ìlera Health Maintenance Organization (HMO) tí yóò fún wọn ní àǹfààní sí ilé ìwòsàn 600 káàkiri orílẹ̀-èdè. Ìròyìn jábọ̀ wípé ògbóǹtarìgì òṣèré Muonagor jáde láyé lẹ́ni ọdún 62 (62 years). Ó jẹ́ ọmọ bíbí ìlú Idemili ní ìpínlẹ̀ Anambra. Wọ́n bí i ní 20 oṣù kẹjọ ọdún 1962. Ó jẹ́ òṣèré àti olóòtú eré sinimá. Ní ọdún 2016 ni wọ́n yàn án gẹ́gẹ́ bí òṣèrékùnrin tó dára jùlọ nínú àwàdà Best Actor in Comedy fún AMVCA. Ní ọdún 1989, lẹ́yìn agùnbánirọ̀, Muonagor ṣiṣẹ́ pẹ̀lú NAN fún ọdún díẹ̀ kí ó tó darapọ̀ mọ́ iṣẹ́ eré pẹ̀lú iṣẹ́ rẹ̀ àkọ́kọ́ tí wọ́n pe àkọlé rẹ̀ ní Àkúnátàkasì ní Taboo 1. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ iléeṣẹ́ Dangote Alhaji Aliko Dangote nípasẹ̀ Aliko Dangote Foundation (ADF) ti ṣe ìfilọ́lẹ̀ ètò ìdásí oúnjẹ ní ìpínlẹ̀ Kano. Ètò tí wọ́n gbé lé ìwọ̀n bílíọ̀nù 15 náírà ni yóò bẹ̀rẹ̀ pẹ̀lú pínpín àpò ìrẹsì kìlógíráàmù 10 tí ó lé ní mílíọ̀nù kan káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ 774 ní gbogbo ìpínlẹ̀ 36 orílẹ̀-èdè pẹ̀lú agbègbè ilé ìjọba ìlú Àbújá. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìbẹ̀rẹ̀ ètò, Dangote ní ìgbésẹ̀ yìí ṣe pàtàkì láti mú àdínkù bá ìpèníjà tí ọmọ orílẹ̀-èdè ń kojú. Dangote ní ó ṣe pàtàkì láti ṣàánú nínú oṣù Ramadan, bí ó ti fi kún un wípé gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn gbọ́dọ̀ ṣe àtìlẹ́yìn fún ìjọba láti mú àdínkù bá ebi lórílẹ̀-èdè. Dangote tẹ̀síwájú wípé ADF yóò tẹ̀síwájú pínpín oúnjẹ yìí láti inú oṣù kẹta títí di ìbẹ̀rẹ̀ oṣù kẹrin.
láti lè pín ìrẹsì ọ̀hún, wọ́n nílò ìfọwọ́sowọ́pọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ pẹ̀lú adarí ìlú láti lè rí i dájú wípé wọ́n pín in dé ọ̀dọ̀ àwọn aláìlágbára káàkiri orílẹ̀-èdè láì wo ti ìlú, ẹ̀yà, ẹ̀sìn, òṣèlú tàbí ohun mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.